ọba rẹ́ni níṣẹ́ odò ọba kún, iṣẹ́ ọba rèé kò ṣeé kọ̀, odò ọba rèé ààlè kan lò. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wọ́gi lé ìró ẹkùn nílùú Ọ̀yọ́. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ṣẹ́yìn ọmọ Yorùbá máa gbà, ẹ farabalẹ̀, ẹ máa bá ìyá àbùdó máa rìnrìn àjò. Èèwọ̀ ni àfàrò látòní lọ má jẹ́ ń gbọ́ pẹ́tẹ́ pé ó wọgbó orúmọlẹ̀ mọ́. Látòní lọ kẹ́nikẹ́ni ó má sọ pé tó òun lálágbára tóun lè gba ìran Yorùbá lẹ̀ kúrò lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ̀yin Fúlàní ajínigbé ajínipa ẹ láǹfààní àti máa rìn kẹ́ máa yan. Nílẹ̀ Yorùbá, ọmọ Yorùbá, ẹ bọ́ bí ẹ wá gbọ́ titun. Gómìnà yìí ti ṣe bẹbẹ, wọ́n ti gbìyànjú gan-an níbi tí èèyàn gbìyànjú sí, ẹ bá ṣe sọ àdánkátà fún wọn lórí ètò ààbò nílẹ̀ Yorùbá. Wọ́n ní stéètì tàwọn, níbi tí àwọn ti ń ṣe ìjọba tàwọn lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀dákẹ́dẹ́ kan bí olóyè Sunday Adéyẹmọ, torí pé àwọn nìkan la ṣe rí tó jáde bíi ẹnìkan tá a lè pè pé ènìyàn tó jẹ́ pásánà tí èé ṣèjọba tó ní ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n sì ń jáde tí wọ́n ń ṣàṣeyọrí wípé kó dáa lé o, torí wípé àti báńdíìtì lọ́kàn bẹ́mi ṣe rò ó, àti Fúlàní àtẹnikẹ́ni gbogbo ènìyàn ọmọ Nàìjíríà ni wá. Fúndì èyí àtàwọn tí wọ́n kó lọ lóríire kó dúró kó fi àwọn lẹ̀ lórí wọn. Ẹ gbọ́ báwo ló ṣe jẹ́, báwo lọ̀rọ̀ ìrìn àjò yìí ṣe rí tó ṣe rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ bá ń gbọ́ nǹkan tí gómìnà náà sọ, kẹ ẹ fẹnu ara yín gbọ́, ẹ fi ti ara yín gbọ́, gbogbo ẹ̀yin èèyàn wà nínú ilé, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, mo fẹ́ kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ wá digest ẹ ń padà bọ̀, òun rèé, ọ̀yá ẹ̀ ń ṣó ń bẹ̀. Good people of Oyo State, the past few weeks' events have made it imperative that I address issues that have to do with the internal security of our dear state. Barely a week ago, I had cause to call out members of the press who were allowing themselves to be used to stoke ethnic tensions among the good people of Oyo State. There have been stories in the press targeted at exaggerating the security situation in the state. However, we cannot overlook the fact that there have indeed been instances that cause concern. The fragile peace between the herdsmen and farmers in Okeogun is being threatened. Individuals who are not authorized are going around chasing people from their homes and causing mayhem. This assault on residents of Oyo State is not the way to further the Yoruba cause. Let me state that we shall not sit back and watch anyone make any law-abiding resident of Oyo State feel unsafe in their homes, farms, or business places. We are aware of some people circulating flyers and giving people ultimatums to leave their land. This is totally unacceptable and will not be condoned. The Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, which I swore to defend and protect, guarantees freedom of movement in Section 41(1), such that citizens are free to reside in any part of the country without fear. We're determined to preserve that right in Oyo State. Therefore, I'm calling on any individuals or groups planning to take any actions that will lead to the forcible removal of anyone from Oyo State to desist from taking such actions. Any persons who fail to abide by this directive will face the full wrath of the law. All local government and local council development area chairpersons are directed to work with the traditional rulers and the officers of the security agencies to ensure that peace is maintained in all parts of the state. Ẹ káàbọ̀ padà, ẹ káàbọ̀ padà. Ọmọ Yorùbá ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí
gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Abíọ́dún Mákindé tí wọ́n fẹnu ara wọn sọ wípé àfàró kí gbogbo èèyàn kan tó bá ń pàdé ìdí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò kó lọ lè dúró. Àwọn ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. ẹnjiníà Ṣèyí Mákindé ẹgbọ́n ṣó lóòótọ́ ni ìròyìn ẹ̀ lèmi kọ́kọ́ rí táwọn èèyàn kọ síta wá nírọ́ ni àfìgbà tí mo tó rí fídíò ẹ̀ tí mo wá gbọ́ fúnra mi pé ǹjẹ́ kí Sunday Adéyẹmọ ìlú ẹkùn àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù tí kì í ṣe tìjọba tí wọ́n ń gbìyànjú àti lọ gba àwọn ọmọ oríire lẹ̀ ǹjẹ́ kí wọ́n má dà sí mọ́? wọ́n ní bẹ́ẹ̀ ni. ó di pẹ̀mù nǹkan bọ́rẹ́lẹ̀ gbákátá yẹmù ọ̀rọ̀ yíwọ́. ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ṣé ẹ máa dákẹ́ báyìí? ṣé ẹ máa wò mí rìn? torí pé mo rò pé gbogbo wa la gbọ́ nǹkan tí gómìnà yìí sọ. tí gómìnà wọ́n sì ní gómìnà òun ni chief security tó wà ní state yẹn. nígbà tó tí irú gómìnà yìí tó parú àṣẹ yìí wípé irú àwọn èèyàn bíi ìlú ẹkùn gbogbo wọn ò gbọdọ̀ bóde mọ́, débi pé wọ́n sọ pé àwọn fẹ́ gba nìkan lẹ̀. kí ni láńsẹ̀nsì, kí ni àṣọ́ránsì tó fún àwọn ajínigbé? wọ́n lọ threaten àwọn ethnic kan, wọ́n threaten àwọn ọ̀ràn kan, wọ́n bá àwọn ọ̀ràn kan jà. ta ló yàdá sí Fúlàní? ta ló yàdá sí Haúsá? ta ló lé Yíbò kúrò nílẹ̀ Yorùbá? ẹ má pa ìran mi mọ́, ẹ má jí wa gbé mọ́. níwọ̀nba àgbà tí ìlú ẹkùn ti bóde láàrin èmi àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ jẹ́ ojúlówó ọmọ Yorùbá, pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́, tó dídí pé wọ́n lọ sí Ìgbòho ẹ̀kíní ẹ̀kejì ìyẹn lókè Ògùn. ọ̀sẹ̀ tá à ń sọ lókè Ògùn kò sí ọ̀sẹ̀ kan tí ò ní sákọọ́lẹ̀ ajínigbé lókè Ògùn. ní báyìí láti bí ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta náà jẹ́ ẹ̀ tún gbọ́ mọ́, ṣé ò ti rọlẹ̀? a sọ pé wọ́n ti lọ, ṣùgbọ́n bí wọ́n bá tiẹ̀ máa wá, wọ́n tún lọ strategize, wọ́n tún lọ tún ara mú. alright, ṣé kí àwọn ẹ̀ṣọ́ aláàbò wa kí wọ́n lọ sẹ́ńpẹ́ torí pé gómìnà ààrẹ lọ́la àbí sorry, torí gómìnà tí í ṣe ààrẹ lọ́la tí wọ́n ń padà bọ̀ wá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ti ní kírù ẹkùn ọ lọ jókòó jẹ́ kó lọ sẹ́ńpẹ́ pé àwọn ò gbéṣẹ́ fún wọn. eléyìí ò sí nínú ọ̀rọ̀ àbónúsọ, gbogbo wa la gbọ́ nǹkan tí bàbá yìí sọ. kò sì sẹ́ni méjì, ẹyẹ méjì kì í jáwòdì. àwọn kan tẹ̀ sọ pé pé Ìbà Gani Adams ní Ṣèyí Mákindé ń gbìjà àmúnírọ́. ó yàtọ̀ síra wọn. ohun tó fẹ́ ní stéètì ẹ̀ ní sọ, bó ṣe fẹ́ràn àwọn ọmọ stéètì ẹ̀ tó bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé sì ń sọ̀rọ̀. àánú tó fẹ́ ṣe fún àwọn stéètì ẹ̀, àánú àwọn ará stéètì ẹ̀ lọ́jẹ́ lógún, ó fẹ́ ṣe wọ́n lóore ni. iná ẹ̀ ló jẹ́ kó fi sọ pé tó kí èèyàn bí irú àwọn olóyè Sunday, àwọn ọ̀rọ̀ ẹkùn má jáde mọ́. òun ọ̀fẹ́ rí wọn, òun ò lè káwọ́ òun dúró kírú wọn máa jáde kí wọ́n máa lọ mú àwọn ajínigbé. lóòótọ́ àwọn kan jáde tí wọ́n jẹ́ àwọn ọ̀ràn Gani tí wọ́n ní ògo àwọn ní Sunday ń lò àti irú ẹkùn tí wọ́n dálẹ̀, ṣùgbọ́n gbà tó lógo òrógo lò ṣáà ní fẹ́lòmíì kẹ́lòmíì ò lògo. ẹ̀yin ọmọ Yorùbá, ẹ mà dákẹ́, ẹ máa ń wò mí. alábọ́rùn ló máa ń dẹ̀wù yìí, kúrú ní wọ́n á ń dòye ká ni. kábíyèsí ọba Aládọjà Abdulrasheed Adéwọ̀lú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, kábíyèsí Aláàfin Ọ̀yọ́, Oníṣakí tìlú Ṣakí,
gbogbo ẹ̀yin kábíyèsí Asẹ́yìn tìlú Asẹ́yìn, Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, àwọn ìlú ńláńlá ni mò ń dárúkọ yìí táwọn kábíyèsí tó wà ń bẹ̀ sí lẹ́nu, ẹ sì dákẹ́ ẹ̀ ń wò wá. Àwọn olóṣèlú kó àwọn ọmọ wa pamọ́ ibi tán kó wọn sí látijọ́ yìí, a sì kọ̀ ara wọn mọ́. Àwọn kan sì dìde pé tó àwọn fẹ́ jà, àwọn fẹ́ tiraka láti rí i pé àwọn gba àwọn ọmọ yìí padà, tí wọ́n sì ń ṣe àwọn kúkòkó. Àwọn ẹnìkan ní àwọn olè pẹ́pẹ̀pẹ́ ni wọ́n mú, àwọn ajínigbé ọ̀dà àti pẹ́pẹ̀pẹ́ àti nílá èwo lẹ̀yin ṣe sà, pé àwọn ajínigbé pẹ́pẹ̀pẹ́ tọwọ́ wọn ń tẹ̀ wọ́n tí wọ́n ń rí wọn mú. Nígbà gómìnà sì wá jáde ní ìsìn tó ní àfàrò ìwọ̀n òsìnmi. Ìran Yorùbá, ẹ̀yin kábíyèsí yìí ẹ̀ sì dákẹ́. Níbẹ̀ nìkan kọ́ là ń lọ. Àwọn àjọ kan ti jáde, wọ́n ní Yorùbá must not fall. Mẹ̀kúnnù Kọ̀yà call for unity among Southwest security groups. Bẹ́ẹ̀ làwọn èèyàn yìí dá a lóhùn. The statement criticized internal division among Yoruba organizations, describing a disunity as a dangerous distraction as a critical moment in the region's history. The coalition of Mẹ̀kúnnù Kọ̀yà political bureau has issued an open letter to major Yoruba self-determination group, warning that Yoruba land must not fall amidst of growing insecurity, violence and fear of abandonment of political leaders across Nigeria. The letter dated June 1, 2026 was addressed to the prominent organizers including Oodua Youth Movement, OYM, Oodua People's Congress, OPC, Oodua Liberation Movement, OLM, Covenant Group. Ṣé ti gbọ́? Àwọn nígbà tí àwọn èèyàn, àwọn ọmọ Yorùbá àtàtà tí wọ́n ń pè fún ìṣọ̀kan láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ aládàáni, ṣé OPC jẹ́ tìjọba? Ṣé OLM ṣó jẹ́ tìjọba? Ṣé OYM Yorùbá Oodua Youth Movement ṣé wọ́n jẹ́ tìjọba? Now, Revolution Movement ṣé wọ́n jẹ́ Federation of Yoruba Consciousness and Culture ṣé wọ́n jẹ́ tìjọba? Máa kà á àwọn ẹgbẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ tó sì jẹ́ pé gbogbo wọn ni wọ́n ń jà takuntakun tafatafa pé òmìnira gbọ́dọ̀ wà fúnlẹ̀ Yorùbá, Fúlàní ò gbọ́dọ̀ gbalẹ̀ wa, báńdíìtì kò gbọ́dọ̀ ráyè nílẹ̀ Yorùbá. Ẹgbẹ́ bí wọ́n ṣe kọ́ wọn sílẹ̀ lọ. Wọ́n ní àwọn tẹ̀ pín àwọn OPC, Oodua Nationalist Movement, ONLC, OPC New Era, OPC Reform, Àgbẹ̀kọ̀yà, United Self-Determination Platform, USEPO, Yoruba Self-Determination Movement, YSDM, and other groups committed to the Yoruba cause. Ẹ wo bí wọ́n ṣe pè wọ́n nínú èyí tí olóyè Sunday Adéyẹmọ wọ́n dárúkọ ẹgbẹ́ ẹ̀ tí í ṣe YSDM, Yoruba Self-Determination Movement. Wípé kí wọ́n wà níṣọ̀kan fún ààbò, bẹ́ẹ̀ sì ni gómìnà jáde pé àfàrò kí wọ́n dá dúró. Ọ̀yá ẹ̀gbọ́n. In the letter, the group saluted organization, individual and collective as a patriot, acknowledging their long-standing roles in protecting Yoruba interests, preserving cultural heritage, and pursue self-determination through the federalism, regional autonomy, or other democratic means. The statement read, "For decades, our mission has been clear: to defend our land, protect our people, resist oppressions, and ensure the cultural generalism inherited homeland that is secure, prosperous, and free from fear." Ẹgbọ́n nǹkan táwọn èèyàn yìí sọ,
wípé ọjọ́ ti pẹ́ tí ìran Yorùbá ti ń béèrè fún òmìnira, tá a ti ń dúró pé tó àwọn ọ̀ràn kan ò lè wá láti ibì kan kí wọ́n wá gba ilẹ̀ òmìnira ilẹ̀ ní wa tí àwọn bàbá wa tí wọ́n fi lé wa lọ́wọ́. Níbi tí ọ̀rọ̀ gbédé dúró yìí, kí àwọn èèyàn, àwọn àjọ wọ̀nyí tí wọ́n ti dára wọn, tí wọ́n ti dúró lọ́jọ́ pípẹ́ yìí, ó dìde kíá lọ́gán kí wọ́n ó bẹ̀rẹ̀ sí ní gbèjà ara Yorùbá pẹ̀lú ìṣọ̀kan, kó má sí ìjà wípé Gani Adams ń jà, ìyẹn OPC ti Gani ni òun, àwọn bíi mẹ́rin l'OPC tó wà, New Era wà, Reform wà, Ojútìlá ti wà, Gani Adams, Fáṣẹ̀hùn, àwọn márààrún kí wọ́n wà lọ́kan, kí YSDM, Yorùbá Youth, Yorùbá Self-Determination àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn Àgbẹ̀kọ̀yà, àwọn fìjìláńtì, àwọn hunters, ìyẹn ni àwọn ọlọ́dẹ ìlú, kí wọ́n wà níṣọ̀kan, kí wọ́n sì dìjà yìí láì fi ti ohunkóhun ṣe, kí wọ́n gbà wá kúrò lọ́wọ́ wàhálà àti ìbẹ̀rù tó wà káàkiri. Gómìnà Makinde ní sáyé irú ẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ mọ́. The Bureau emphasized that the struggle of Yoruba self-determination has come at significant cost, noting that many activists have suffered imprisonment, economic hardship, and even deaths. Many have sacrificed for their cause. Some lost their liberty, some lost their livelihood, some even paid untimely price. Their sacrifice must not be forgotten, and their struggle must not be in vain. However, it's warned in Yoruba land to currently facing grave challenges, citing rising insecurity, violent displacement, and widespread fear among residents. Across the community, there are growing concerns about insecurity, violent displacement, and the safety of our people. Many citizens feel abandoned by political leaders who appear more interested in power than in the protection of the livelihood, property, and group. The statement criticized internal division among Yoruba organizations as a critical movement. Division among those who claim to defend Yoruba interests is a luxury we no longer afford, they warned. Quoting renowned and colonial thinkers Francis Fanos, the group stressed the urgency of collective action. Every generation must, out of relative obscurities, discover its mission, fulfill or betray it. Fulfill or betray it. Wọ́n ti ń betray ẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Wọn ò lè fulfill nǹkan tí wọ́n sọ wípé àwọn wà ń bẹ̀ láti ṣe. Wọ́n náà wọ́n wà ń bẹ̀ láti dáàbò bolẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti di ẹ̀rù jẹ̀jẹ̀ fún gbogbo àwọn tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, including làwa yìí, ìpínlẹ̀ Ọ̀yọ́ làwa ti wà. Àti lọ ìlú wa ní ìsìn ogun ni. Àwọn tó wà ń lù ú, à ń pè wọ́n gbogbo ìgbà, wọn ní jọ́ọ̀gbọ́ pé wọ́n gbé lágbájá. Àti lóko àwọn inú fo àyàfo everybody wà. Ṣùgbọ́n àwọn àgbààgbà máa jẹ́ kó yé wa pé ìrètí àwọn ni wípé gẹ́gẹ́ bí ènìyàn àti gẹ́gẹ́ bí ọmọ ìlú, àwọn nígbàgbọ́ nínú Ọlọ́run, nínú ìjọba àti nínú àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n tún jálágbára bí àwọn olóyè Sunday Adéyẹmọ, Igboho ṣá. Ṣùgbọ́n ní ìsìn ibi tọ́rọ̀ gbé dúró yìí, ìjọba wọn ní who say no government, ìjọba ní kò sáyè o. Bẹ́ẹ̀ làwọn àjọ tó jẹ́ ọmọ Yorùbá àtàtà nírọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lágbára tẹ́ ẹ lẹ́wà ńlẹ̀ yìí, afárafì kẹ́ ẹ dìde kẹ́ ẹ lágbèjà ara yín. Ẹ dákun, ẹ bá rẹ̀ ní iṣẹ́ odò ọba kún báyìí, níbo lẹ ní káyà sí? Ọba tí náà wá ń ṣe báyìí, odò ọba kún. Ìjọba ní kílò ẹkùn ọlọ́run jókòó lé, àwọn ọ̀gbọ́dọ̀ rí wọn ń ta mọ́. Ẹ gbọ́ kí la máa ṣe?